Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Fubara ti bẹ̀bẹ̀ fún àlàáfíà ní ìpínlẹ̀ Rivers. Ó ní kí ilé ìgbìmọ̀ aṣòfin rọ tàwọn ènìyàn ìpínlẹ̀ òun. Ó ní nǹkan kan táwọn lè ṣe fún àwọn èèyàn òun ni kí àlàáfíà jọba, kí ìdàgbàsókè sì wà. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers pè fún kí àjọ DSS ṣe ìwádìí adájọ́ àgbà ní ìpínlẹ̀ náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti kọrin re kí ààrẹ rẹ̀ ìyẹn Godswill Akpabio. Ó ní Natasha fẹ́ dójú ti àwọn, bákan náà ló fẹ́ ta epo sí aṣọ ààlà àwọn. Wọn yóò búra fún Mark Carney lónìí gẹ́gẹ́ bí adarí ìgbìmọ̀ ìjọba orílẹ̀-èdè Canada. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè yìí ti buwọ́lu àbá àtúnṣe owó orí tí ààrẹ Tinubu fi ṣọwọ́ sí wọn. Bala Muhammed àti Peter Obi ti ṣèlérí láti fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lágbára. Wọ́n ní kò sí ohun tó jọ wípé àwọn ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú táwọn wà. Shehu Sani ti koro ojú sí ọ̀rọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó gbóṣùbà káre fún ìgbésẹ̀ iṣẹ́ àkànṣe ojú ọ̀nà Lagos-Calabar Coastal Highway. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U àti Tottenham ti yanyan sínú ìdíje Europa nígbà tí Chelsea yóò máa kópa nínú ìdíje Conference League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.